wá tún ìlú máa ń tà sáwù wá tún ìlú máa ń tà sáwù bí a ti bẹ̀rẹ̀ kárí ìǹdẹ̀ká aláàkú ìṣe ìrìnkọ̀dìrù àti ọlọ́run ọba tó kira rẹ̀ ní ọba ọlá tí òkú sẹ́ni tó tẹ̀jẹ̀ máa ọlọ́run ó ní ọlá ó ní ìlú gbogbo ọlá tí ẹ̀ bá ní nínú ayé àfi kó gbé sí abẹ́ ìtọ́lọ́run jàmá gbogbo ẹni ọlọ́run bá kù ní nǹkan gbogbo ẹni ọlọ́run bá kù ní ọlá gbogbo ẹni ọlọ́run bá fún níyì tí ò bá gbé sábẹ́ ìtọ́lọ́run kó mọ̀ pé òun kan lè kú ìṣubú gbogbo ìtọ́lọ́run bá fún yẹn nínú ayé àfi kó fi ìtẹ́ríba kù bí ẹ bá yà àwọn olè wa dáadáa yẹn ní ìtẹ̀tọ́ tí wọ́n á dúpẹ́ lónìí ẹ̀yìn ò ní pé ìtẹ́ríba pọ̀ ìtẹ́ríba pọ̀ ní ọjọ́ kejì wọ́n tún wá kéde ọmọ wa wọ́n náà wá kí ilé mú ní ìfẹ́mọ̀ pé àlejò bá ní ọmọ gàrí síbẹ̀ bí wọ́n ṣe lábàbà àwọn náà lábàbà ọlọ́run fẹ́ jáwé ní pé gbogbo ẹni tí wọ́n lábàbà lórí ìtútù wọn náà irú ẹni bẹ́ẹ̀ yóò dùn ọ́ láàrin pẹ́ láàrín ìkọ́ni máa ní kàní múlìkù ọlọ́run ní òun ọba ọlá òun ọba tí máa fọ́nà tẹ́lẹ̀ ṣe máa dùn ọlá gbogbo àwọn tí wọ́n ní ọlá lánàá tí wọ́n ní mọ́ lónìí wọ́n sì lòun èèyàn ní ọlá tó fi ẹ̀kọ́ lò ọlá rẹ̀ ọmọ kàlẹ́ ọlọ́run ọlá yìí pé ẹ̀sìn ọlá yìí sábẹ̀ tọ́lọ́ ọlá yóò kàlẹ́ olùwàjẹ́ mọ̀ ní pé kí ìfìdí múlíkà ní máa ta sáà ẹni bá wù ìwọ ọlọ́run òun ọmọ fún ní ọlá tó bá wù ìwọ ọlọ́run òun àjẹjẹ ẹ̀ka lòmí tó ṣe tó dùn léèrè tó bá wù ìwọ ọlọ́run òun afọ́rọ̀ ní ìní àrà táwọn yóò tún ní tún nínú ilé wọn mọ́ ọlọ́run ní bọ́ bá wù òun ọlọ́run òun wá fún ẹlòmíì náà tó jẹ́ pé òmìtẹ́lẹ̀ náà máa lo ara lọ táwọn yóò tún ní ìlú mọ́ ọlọ́run ní bọ́ bá wù òun ọlọ́run òun wá fún ẹ̀mí àrà ọmọ rẹ̀ ó lò ọmọ ó lò ẹbí ó lò ìlú wọn ni wọ́n ń pè ní ọlọ́run níra ọba tó wá ní káwọn ó yí àwùjọ jẹ̀mọ́ ẹ̀ jáde padà alhamdulillah alhamdulillah rabbil alamin.